Àlọ́ o, a ní kó ṣiṣẹ́, ó ṣiṣẹ́. A ní kó sinmi, ó ń sọkún. Kí ni o? Kọ̀ìnkọ̀ìn ni. Mo ti béèrè lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi, àmọ́ kò sẹ́ni tó gbà á. Òun mo fi wá sọ ìdáhùn fún wa. Kí ló dé tó jẹ́ kọ̀ìnkọ̀ìn? Ẹ jẹ́ n ṣàlàyé fún yín, ohunkóhun ló lè jẹ́, àmọ́ kọ̀ìnkọ̀ìn ni ìdáhùn rẹ̀. Tí a bá ń ṣiṣẹ́ pẹ̀lú kọ̀ìnkọ̀ìn tàbí à ń wẹ̀ pẹ̀lú kọ̀ìnkọ̀ìn, a ní kó ṣiṣẹ́ ni, ó sì ń ṣe iṣẹ́ yìí. Tí a bá wá ti wẹ̀ tán tàbí a ti ṣe ohun tá à ń ṣe tán, tá a fẹ́ kí kọ̀ìnkọ̀ìn sinmi, yóò bẹ̀rẹ̀ sí ní máa sọkún. Omi tí ń jábọ́ lára kọ̀ìnkọ̀ìn yìí, òun lẹkún tí kọ̀ìnkọ̀ìn sùn. A fi wé omi ojú tó ń jábọ́ lójú wa nígbà táwa gan-an tá a bá ń sọkún. Ní èdè Gẹ̀ẹ́sì, the right answer is sponge. When we are using sponge to bath or to do anything, we are asking that sponge to work, of which the sponge is working. When we are done, we want the sponge to rest. Then the sponge begins to drop water. That water that the sponge is dropping is compared to tears. When we are crying, we shed tears. That is why it said, "On sokun." The sponge is crying. Water is coming out of the sponge. I hope you've learned something today. Ẹ tún kú ojú lọ́nà àwọn àlọ́ àpamọ̀ Yorùbá mìíràn tó dùn lórí ìkànnì yìí àti lórí gbogbo ìkànnì abánidọ́rẹ̀ẹ́ mi pátá. Orúkọ mi ò yí padà, Àmọ̀kẹ́ ọmọ bàbá Abílí, onílù ní ìlú Òkè o, ibi ò ní ṣẹlẹ̀ sí wa. Ó dàbọ̀.